Anjola oh Anjola Anjola oh Anjola Anjola lọ́wọ́lọ́wọ́ kí wọ́n máa rí ṣe ẹni kò yìn ní bá wà fún wọn ní tómi papọ̀ lámù àtọ́mù ojú tó bá pọ̀ láyé lásì aláàlú èèyàn láyé wárí fún lọ́wọ́lọ́wọ́ èèyàn láyé ń fẹ́ súnmọ́ orí wá ṣe mí là pé sí má ṣe mí là kó bá tà láyé jẹ́ kí n lówó lọ́wọ́ kí má ṣe ní ẹ lọ́rùn. Anjola oh Anjola Anjola oh Anjola Anjola onílù rẹ̀ olùwà rẹ̀ àwọn làwọn ṣàgbáhùn ṣebí ní kò ní bẹ̀ orí mo bẹ̀bẹ̀ o ṣebí ní kò ní bẹ̀ orí mo bẹ̀bẹ̀ ọyọ mi sẹ́yìn àwùjọ ẹgbẹ́ wọ́n fi mí ṣe pàṣọ fẹ́ ní ebi ń pa jẹ́ kí n rówó lò jẹ́ kí n rówó lọ èyí lọ́dún Hey, baby. Auntie Anjola. Anjola. Ìyá ọkọ mi. Ẹ mà ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o. Olúwa máa bá mi ràn yín lọ́wọ́. Àbùdíntó olókun, àbùdíntó ọlọ́sà. Àpò yín ò ní gbẹ. Ẹ wá wò ó. Àfi bí ẹni pé ẹ ti mọ̀ pé lórí ọ̀rọ̀ owó yìí. Ó ti ní nǹkan tèmi àtẹ̀gbọ́n yín tá ti jọ ń fà lórí ọ̀rọ̀ owó nínú ilé yìí. Ṣé ibi bẹ́ẹ̀ ṣe wá yà wá lẹ́nu? Olúwa bá mi yà yín lẹ́nu. Àmín 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 àmín. Ẹ wo àǹtí Àjọlá láìpẹ́ láì jìnnà a máa bá yín yayọ̀. Stop ẹ àìmọye ẹni tá a jẹ̀gbọ́n lórí ẹ̀ tí ò mọ̀ bí wọ́n ṣe ìwọ mọ̀ ni ẹlòmíì ò mọ̀ ìrí torí mi ṣe máa sọ pé mi ò nílé èmi náà lówó lọ́wọ́ ṣùgbọ́n lásìkò tí mo wà yìí nǹkan bà mí bàtà ń ta mí lẹ́sẹ̀ seriously tó ń gbomi lójú mi so èyí tó ṣe fún mi yìí ó bọ́ sásìkò gidigidi gan ni wo bó ṣe wá bọ́ sásìkò fún mi yìí tó dùn mí nìyí ọlọ́run á bá mi dùn ẹ́ nù. Àmín. ò ní mà padà sí burúkú. Àmín ọlọ́run. mo ju ẹ lọ lọ́jọ́ orí mò ń bẹ lọ́run màá tún ju ẹ lọ lápò torí èmi ló yẹ kí n máa fún ẹ. inú mi dùn gidigidi gan pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà máa bẹ̀ yayọ̀ ọmọ. Àmín o ìyẹn gangan ni kókó o ìyẹn gan ni kókó àmín. ó ṣe gan inú mi dùn sí gan inú mi dùn ó mọ bínú mi ṣe dùn sí pẹ̀lú owó yìí o kò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ ni o kò sí nǹkan kan lákàtúntì mi ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ nítorí tí bá sọ̀rọ̀ máa fẹ́ máa sunkún ni it's okay. yóò ga ìyàwó mi ó yá kí ló ṣẹlẹ̀. Kí lẹ fẹ́? iyán ni ẹ̀fọ́ rírò ẹlẹ́mìí méje. tí o bá ní ṣe kó pẹ́ jẹ́ kó ṣẹ̀ lọ ra adìyẹ. ẹ̀gbọ́n mi ẹ má ṣèjọ ní owó yìí. ọjọ́ kó ní ọjọ́ rẹ̀ Ẹ wo ẹ jẹ́ kí n sáré sọ́jọ́ kí n Yes, it's a problem. thank you very much mo appreciate it àsìkò tí ó bá mi náà nǹkan bà mí. Anjola oléwà tútù bí àdàbà obìnrin takuntakun. Ismail. sista mi ṣe wá pa. báwo ni ìyàwó àtọmọ ẹ ń kọ́. ẹ wà àlàáfíà lọ́wọ́ sista mi gbogbo àwa lálàáfíà. bó ṣiṣẹ́ ní kí n pè ẹ́ ní ìwà bó rí báyìí. àmọ́ sista mi ọ̀rọ̀ kan náà tó sọ ọgbà ayédòkúrò ló gbé mi wá ọ̀rọ̀ tó mú kábíyèsí gbàgbé ìrùkẹ̀rẹ̀ dupò gómìnà. ṣé gbogbo tó ń sọ látàárọ̀ báyìí kò tí ì yé mi o mo fẹ́ kó yànnà náà ọ̀rọ̀ yìí fún mi jẹ́ ó yé mi dáadáa. sista mi ọ̀rọ̀ owó ló gbé mi wá owó tí ń mú ni ṣàròyé sẹ́lẹ̀dẹ̀ ní lọ́gànjọ́ òru ènìyàn ò dédé rorò owó ló sọlé ayédàwà lọ. Ismail ṣé torí owó náà ló ṣe ṣe rẹ́kọ̀dù apá kìíní àti apá kejì síta báyìí. Òun àwọn lè try o ṣó wá rí èmi náà ti mo ra ẹ̀ sílẹ̀. owó tí n bá kó fún ẹ sìn kó rí pé o kò lé nǹkan tó máa sọ 50 di 100 ni o ṣé wàá pé owó ò ní ibi níta bá fowó ṣe kó o rò dáadáa kó owó tó máa fowó yẹn ṣe dáadáa o. Anjola fúnra ẹ̀ aṣọ́re bí ẹni gọ̀ alágbàlá ń dé mú tẹni bírò Anjola bá ké méjì ayé arójú.
bírò Angela bá pọ̀ lókè èèpẹ̀ bí dín inú ayé àdùbí ẹni láyìn ẹ ṣé sísítà mi. wo Òtọ́pẹ́ Akínwùmí Ìṣọ̀lá jọ I am very sure wípé ẹni dídùn yìí ló fi fẹ́ ìyàwó ẹ̀yà pẹ̀lú mi. ẹ wo sísítà mi kò sí rọ́ńbẹ́ jàre ẹ wo ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ owó tìbí ta sọ ẹ tètè lọ́wọ́ mi mú ká bá mi fo epo mọ́tò kún ó ṣe kókó. lẹ́yìn tí bá kówó fún ẹ tán màá tún fowó epo sí i ìwọ ò ṣe yọ owó epo ní owó tí bá kó fún ẹ. sísítà mi ẹ gbà pé tá a bá yọ ọ̀kan nínú ogún ó di 19 nìyẹn owó tí ẹ fẹ́ fún mi yìí kò gbọ́dọ̀ dín o àfi tó bá tún máa lé bẹ́ẹ̀ nǹkan tí máa fi ṣe kò gbọ́dọ̀ yẹ so kẹ́ tètè wọlé kẹ́ bá mi kó ṣe kókó kí n tètè máa lọ. owó mọ́tò yẹn fi sí owó ṣe máa bẹ́ẹ̀ fi sí àwọn eléyìí. Angela sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí mi fẹ́ kó rí mi níbi túbitúràn tàbí pé bóyá mi fẹ́ progress family ẹ̀ you understand àwọn àgbà bọ̀ wọ́n ní a kì í jọ̀gẹ̀dẹ̀ kó bọ̀ ní lẹ́rẹ̀kẹ́ ẹ̀yàn ara yé sì lẹ́bọ̀ nǹkan tí aráyé bá sọ ní dà wọ́n tó fi ń búyàn nìyẹn náà jọ kí la ṣe fẹ́ ṣe ti ògiri alàgbà tí mọ̀lẹ́bí ẹ̀dá sí mi lọ́wọ́ báyìí tí wọ́n lánú lẹ́bi kàlòkàlò tó ń gbé mi lówó lójoojúmọ́ báyìí what do we do. ọkọ mi lówó orí mi ó kú làákàyè sórí Ọlọ́run ló mọ nǹkan tó fi mi ṣe nǹkan ẹ̀ Ọlọ́run ti tò gbogbo nǹkan ẹ̀ báyìí bí ó ṣe máa rí mi ṣọwárí tọ́nà bá ké èèyàn kan ó yẹ kẹ́ni náà wá kẹ́ ẹlòmíì Ọlọ́run á máa dá di ọba fẹ́yàn kan káwọn tó kù náà ní jayé ọba nìyí jẹ́ ká gbà wípé nǹkan tọ́lọ́run rán mi ni mo ṣe. Angela mi ọkọ mi lówó orí mi. inú rẹ̀ àníjù àfin ló máa múyàn bí o. Okay, now tell me what happens if tó bá dijọ́ kan tó jẹ́ pé wọ́n demand lọ́wọ́ wa àárín mú sílẹ̀ kó má di pé ilé tí èèyàn fi ogún ọdún gbé wọ́n padà wá dọ̀tá ẹni tó kọ́. ọkọ mi lówó orí mi ó yé mi àmọ́ Ọlọ́run wà ní ṣe wá lérò ẹ̀yìn ṣé wàá ráwọn ẹbí mi yẹn mú mọ́ wọn dáadáa o ẹ̀mí òṣèdè ní wọnú ayé wọn lágbára Ọlọ́run. Okay, if you say so so kàṣà di calmat kò náwó sí irú mọ́tò tó wá ń fẹ́ màá lè tètè make order kan tètè gbé wá. olówó orí mi mọ́tò mi ò tí ì gbowó kò sọ onídìí tí ń gbà mí nsìn. ṣẹ́ni mistake tẹ́yìn èèyàn máa ń ṣe nìyẹn kò dìgbà tí mọ́tò èèyàn bá gbó kéèyàn tó replace ẹ̀ especially when you have the money. I mean don't worry about you can even change your car almost every year you can do that. ó dà ó ti yé mi máa béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi pé mọ́tò ló wà òkè sí tó wà ń tà bàbá ti ní mọ́tò báyìí nù máa bá yín pé ọkọ mi lówó orí mi kò ti rẹ́dí wá ra mọ́tò mi fún mi. ẹ ṣé. Okay, if that is what you want no wahala èmi bá ní kí n bẹ́ẹ̀ choose but mo lè choose ẹ̀ ń sìn àwọn lẹ́tà wà sọ pé ẹ lè choose fún mi o àti láti sọ mọ̀ mí dáadáa máa bẹ fa wàhálà tó bá fún mi problem later irú ọ̀rẹ́ mi ti tẹ́ni ọ̀la ó mọ mọ́tò ó lè láìkì mọ́tò. màá ra fọwọ́ ra choose ẹ̀ ìyẹn náà dà. ẹ ṣé ọkọ mi ó kù fẹ́ mi Ọlọ́run á máa pèsè fún ẹ. kí la fẹ́ ṣe any choice. sà ẹ máa ṣe fún àgbálẹ̀ mi o. so ẹ̀gbọ́n ẹ̀ ni man hoodlum tó lọ́nà obìnrin I mean irú wa pálapàla wo ni ẹ anyway tí ò bá jẹ́ pé bóyá bí ọkọ ẹ ṣe jẹ́ sí mi àti pé mi ò rí àwọn ìwà rádaràda kan lọ́wọ́ ẹ̀ I will have done my job the way I'm supposed to do it nítorí bóyá jẹ́ ni o ló máa jẹ́ kí n release ẹ̀ fún ẹ if not. ẹ wo mi ò rò wípé wọ́n jẹ̀gbọ́n mi mo bá wọn jà mo sọ̀rọ̀ burúkú bá wọn ní etí ẹ mọ̀ nígbà tí mo máa sọ̀rọ̀ wọn lóbìnrin méjì ló ń jà làwọn bá kó sí wọn láàrin lóbìnrin bá gbọ́n aṣọ mọ́ àwọn ọlọ́run jà ló bá tán o nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ojú mi dáadáa bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ and let this be the last time tí mo máa gbọ́rù kéèsì látọ̀dọ̀ yín next time tí máa rí irú kéèsì yìí tó bá wá látọ̀dọ̀ yín mi ì ní ìwò bíi pé mo mọ anybody látọ̀dọ̀ yín so you need to talk to him. ẹ ṣé mo dúpẹ́ aṣọ yìí ní òní yá ẹ kú àpọ́nlé mi thank you so much ìwé jẹ́ kí mi máa wá lọ́n tèmi. wẹ́ bá délé kó bá mi kí ọkọ ẹ.
àgbọ̀ yín lè bá mi kí madam. Ó dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kò ní mo rí ọwọ́ ẹ̀ o. Ó ṣe gan. Our boys náà rọ́wọ́ ẹ̀. All right, sir. Ẹ bá mi kí madam. All right, má gbọ́. Yeah. Bọ̀dá mi, ẹ jẹ́ bá yín sòtọ̀ ọ̀rọ̀. Nǹkan tẹ́ ṣe yẹn ò dáa. Báwo lẹ ṣe máa lọ lùyàwó níyàwó? Mo ló ti ṣerú ẹ̀. Ẹ bá ẹ jọ mí lójú gan. Ọlọ́run dẹ̀ lè jẹ́. Ọlá wí pé DP ọ̀rẹ́ ọkọ mi ló jẹ́. If not, sọ̀kọ́ tá à ń sọ ìkọlà àwọn máa wí. Ẹ jọ mí lójú o. Nǹkan tẹ́ ṣe yẹn ò dáa kò make sense. Ẹ tẹ̀ wò. Ilé tẹ̀ ń gbé yẹn gan. Ẹ ní láti change ẹ̀. Àsùpọ̀ gan ló fa náà orí. Irú kí ni gbogbo yẹn? Tó bá ti di lọ́la, màá send 500,000 s'account kẹ́ lọ gbalé, ẹ lọ gba flat mi, so that ẹ lè ní private ẹ̀yìn àtìyàwó yín, kò ní sí pé ẹ̀ ń lùyàn kan káàkiri. Wàá send 500,000 sí mi kí n lọ fi gbalé. Yeah. Ẹ lọ gbalé. Anjola Olúwa, ó jọ mí lójú gan o. Ṣé orí oore tó ṣe fún mi yìí tí máa ní pé kí n máa ṣàdúrà fún ẹ, mo lè lọ ṣépè o. Ẹ má ṣépè. Ṣùgbọ́n ìbòye jọ mí lójú, Ọlọ́run bá mi jọ̀wọ́ náà lójú. Àmín àtẹ̀yìn náà. Ó ṣe gan-an, mo dúpẹ́. Kò tọ́pẹ́. Lórí kò dáa, ẹ̀yìn ẹ̀ wò, bí wọ́n ṣe rànjú tó ràn mú. A ṣàdúpẹ́ fọlọ́run. Màá gbé yín lọ lẹ́sìn, so ẹ̀yin àtìyàwó yín ẹ̀dẹ̀ lè mọ next thing láti ṣe plan. Mo really appreciate ìbọn tó ṣe fún mi. It's all right. Jókòó. Kí ló ṣe ẹ́? Ṣé bó ló ní pé kí wá wípé alóde kan tá à ń lọ? Kí ló wá ṣẹlẹ̀ tó wá wojú koko báyìí? Ọ̀rẹ́ mi, ayé kì í yẹni kalẹ̀ karùn-ún tí ọjọ́ kú. Ẹni táyé ò bá yẹ ní kú kì í balẹ̀ rò. Ṣorí ọ̀rọ̀ ayé mi yìí kọ́ ló ń jọ kó ṣàánú mi ni. Ọ̀rẹ́ mi, orí ẹni kì í dára ká ní kẹ́lẹ̀dẹ̀ ẹni wàá mọ̀ ni. Ẹni tó ń bí 10 ń bí, ẹni tó ń bí 20 ń bí. Èmi báyìí kọ́nà tí wàá fún mi lẹ́yọ kan ó kàn tiẹ̀ fi dán mi lọ ó fi dán mi wò kò sí kankan báyìí wọ́n ní kí n má rò ó. Àìmàsìkò ló ń dààmú ẹ̀dá o tí ẹ̀dá bá mọ ọjọ́ tí àdúrà ń gbà ẹ̀dá ò ní máa ṣàròyé Ọlọ́run á fún ẹ lọ́mọ o ò ní yàgàn òun náà rọ́mọ gbẹ́jọ́. àmín mo ṣàmì ẹ̀. mo ní suggestion kan mo máa mú ẹ lọ sọ́dọ̀ gynecologist ṣé rí ẹ so ó máa ní láti examine ẹ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi it's a good idea but tó wà ń bẹ̀ ni pé tó bá dé dán ara bíi èyí tó ń ṣe àti tí ò ṣe báyìí náà máa sọ tó máa dákun ṣòro olúwa ẹ̀ ni. See, I don't want to stress myself right now. Please, just let me be. So sọ fún mi pé ò lè lọ báyìí. Ọ̀rẹ́ mi mo sọ pé mi lè lọ ò lè understand. Just give it a try. fi mí lẹ̀ jẹ́ ìlọ́wọ́ nǹkan tí mò ń ṣe. wọ́n ṣàwà ní lọ síbi tá à ń lọ. ọgbọ́n mi lọ́ọ́ níwẹ̀ má fi ní ti bá mú ìbò jẹ́. Ha! Ìwọ ọmọbìnrin kí ni ìṣòro ẹ náà? Ẹ ṣe fẹ́ jalè mi rú ni. I told you I have a wife. The last time I checked, I also remember telling you that I love my wife. Yes. Hey, my friend, keep quiet. Ẹ kó gbogbo kí ni ẹ kó lórí table fún mi jọ. Àṣẹ sí máa attend sí file yẹn, ò ní attend sí file ni. Mi ní your office, mo ní your office ni. Don't stop telling me you are sorry. Sorry for yourself. Hi. Darling, I'm just ready. Hey. Baby. Ṣé o ti bẹ̀rẹ̀ sí wa bí? No, mo ṣe deliver sí iná mo deliver. Ọmọ ọ́fíìsì mi mà ní. Ẹ kí n máa tẹ̀lé sọ pé òun tẹ̀fẹ́ sí mi dé wọn ní fáìlì ti kún tébù mi kí n padà mi sí wọn lọ́rùn sọ pé fáìlì kún tébù mi. Ọ̀rọ̀ máa pariwo, ó ti tó wà lọ jẹun, jẹ́ ká lọ. Bíbí, ṣáwa lọ jẹun, ó mọ̀ pé ó máa pariwo. How ti wà very important sí ayé. Please, na wà ní ṣàlùfẹ́. Ìwọ náà ló máa ń gbà wọn láyé nígbà tó bá di bẹ̀bẹ̀ fún wọn báyìí náà ni máa kó dàbí kí ilé gbogbo dànù ni.
Anjola tèmi nìkan ṣoṣo. Ẹnìkan ṣoṣo tí mo ní láyé àti láyé mi. Ṣé lóòótọ́? Of course. Wo ojú kan báyìí làdá tèmi ní. Tó bá nójú méjì báyìí ó ti dìdà nìyẹn. I so want but you, baby. You know I love you so much. Thank you. Ọkọ mi olówó orí mi. Adúmáàdùn. Agùnmátẹ̀. Ọkọ mi. Yes. Ọ̀rọ̀ kan máa ń rú mi lójú. Wọ́n ní ọ̀rọ̀ tá bá ní kí bàbá má gbọ́. Ó ṣe jẹ́ pé bàbá ló máa ń parí. Kí ló sọ? Ṣé fẹ́ sọ fún mi pé ò gbówó yẹn rí? Ṣé bí mo bá ẹ láyé yìí ni? Wá ti gbówó yẹn dáadáa náà. Àbí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́? Tó dẹ̀ jẹ́ pé bàbá náà ló máa parí ẹ̀. I mean, what kind of mess is this? Lọ́mọ má jẹ́ kí n pàdé abati ní jẹ́bi ti Naomi kẹ́. Nobody mi gan Adéolú èmi gan kí ló sún mi sí gan? Kí ló sún mi débẹ̀? Adéolú. Adéolú. Bí ọmọbìnrin Anjola ṣe nífẹ̀ẹ́ tó. Ìkà máa láwọ́kùnrin kẹ́. Aláìmoore gbáà sí ni wá. With so much love from Anjola. Èmi gan ni ọ̀daràn mọ́ràn. Ọmọ oko tó yan tíṣà lálẹ́ tó tún kọ abẹ lójú. Ọlọ́run mi o. That is what I will do. Nǹkan tí màá ṣe gan ni. Anjola Anjola lọ́wọ́lọ́wọ́ kí wọ́n máa rí ṣe ẹni kò yìn ní bá wà fún wọn ní tómi papọ̀ lámù àtọ́mù ojú tó bá pọ̀ láyé lásì alánú èèyàn láyé wárí fún. ọkọ ẹ̀ ó ń ṣe ṣìnà gidi ó rí pé gbogbo bó ṣe ń sọ̀rọ̀ kò lè wojú mi ó mọ̀ pé mi báyìí mo mú àṣírí ẹ̀ mo mú báyìí ni kò ń ṣe báyìí ṣé wọ́n ti last time tí mo sọ fún ẹ pé èèmà ti máa ń fẹ̀mí fẹ́ rí wa hòtẹ́ẹ̀lì tí màá ti máa ń fẹ̀mí sùn àwa sùn 202 ọlọ́kú ẹ̀ sùn bá ṣe ń bọ̀ tà báyìí ọwọ́ wọn báyìí lábọ́ sí ó ń ṣe ṣìnà gidi. Thank you so much. Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Kí ló fẹ́ kí n sọ? Èké ò gbẹgbà, ibi ọpẹ́ ló mọ̀. Oore ni mo ṣe o. Wo jẹ́ kí n sọ kọ́kọ́ fún un. Wá máa lọ sí i. Rọra wọnú ilé yẹn kó lọ gbé báàgì yẹn kó máa lọ. Kí ló dé? Torí pé tí má fi lè wọnú ilé, mo máa lọ pe ọkọ mi. Máa sọ fún mi pé ìwọ ló sọ fún mi pé orí náà tẹ́lẹ̀. Wípé ó ń ṣe ṣìnà. Ó ṣe gan, ó ti tó. Má wọrí. Ó ṣe o. Come in. Hello sir, wàhálà ti ṣẹlẹ̀. Mr. Alex, kí ló ṣẹlẹ̀? Sir, wàhálà gidi ni sir. A kò ń ṣe sport lọ́nà ní sir, a kò dé gbúrò kan ni sir. Ìbọn? Ìbọn yẹn kọ̀ lọ bá àwọn family ọmọ Abdul Razak ni sir. Oh God, how come? Báwo ló ń ṣẹlẹ̀? Sir, kò tiẹ̀ yé mi náà sir. Àwọn teachers kọ́? Gateman kọ́? Sir, bí mo ṣe ń bá yín sọ kò tiẹ̀ yé mi, mystery ló ṣe ń jẹ fún mi lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀ sir. What's happening? I actually had the sound, but mo rò bí i knockout táwọn ọmọdé fi ń ṣeré street ni. Sir, knockout kẹ̀, èmi kò lè dúró sir. So ìbọn ni? Ìbọn? Oh, let's go. Mr. Alex, ẹ jà lọ. Ó ti tó.
Yọlá mi ò rírú ẹ̀ rí nínú ẹbí kan ṣoṣo ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà níjọ́ kan náà mi ò rírú ẹ̀ rí. ọmọ mẹ́ta yẹ́ẹ̀ olówó ọmọ mẹ́ta yẹ́ẹ̀ kó dẹ̀ fún ìjọ kan náà. iná máa jọ wá ń bẹ̀rẹ̀ ní ọmọ mẹ́ta ọmọ mẹ́ta. Anjọ́lá kí wọ́n tún ké ni wọ́n lóye ṣe báyìí náà nígbà tí wọ́n máa bá gbogbo wa bá ń bẹ̀ ta ló fẹ́ rẹ̀ tó bá fún mi tó fi tó kéde. ìyàwó mẹ́ta. ìyàjọ́ mi tani mo ṣe. bọ́lá mi báwo ni mọ́mí máa ṣe é sí gbọ́. Mọ́mí ò tí gbà ọ́ àti sọ kankan fún mọ́mí àgbọ́dọ̀ sọ fún wọn sí i. ẹ bá mi sọ fún mọ́mí o ẹ bá mi bàbá mi ibi tí bàbá ti gbọ́ o ẹ ṣàánú mi lọ́jọ́ mi bẹ́ẹ̀ farabalẹ̀ farabalẹ̀. bọ́dọ̀ mi èdè bá mi pé bọ́jọ́ fún ẹ wọ àgbàlagbà ní mọ́mí ẹ bá mi pé wọ́n. ìyàwó bá ṣe lọ Yeah, another question tí a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ní ibi iṣẹ́ yín ta ni ẹ fi pé bóyá àsìnbẹ́yà ni tẹ́ bá ní argument or bẹ́ẹ̀ tẹ́ bá ní ìjà tẹ́tẹ́lẹ̀ ká tún lè investigate lórí issue. Èmi àti anybody ò jà níbi iṣẹ́. Mi ò ní issue pẹ̀lú anyone níbi iṣẹ́ mi, I don't know. Okay, sir. Ní ilé náà ṣé kò sí ẹ̀ǹtẹ̀ ní gbólóhùn àsọ àbí argument pẹ̀lú lately? Àwọn mélòó là ń gbélé? Èmi, ìyàwó mi, àwọn ọmọ mi méjì tó ti kú àti ẹ̀kan tó kù. So ta ni mo fẹ́ bá ní issue nínú ilé? I mean, that's all. Okay. Another thing, sorry, I'm not going to. Ìyàwó yín kọ́. Oh goodness. Ọlọ́pàá, you're asking me too much questions. Mo ti fún yín àwọn informations tí mo mọ̀ pé ó lè help mi láti wá ẹni tó pa àwọn ọmọ mi. Àti pé bí ẹyọ kan tó kù ò ṣe ní kú. Ìyẹn ni mo expect kẹ́ lọ ṣiṣẹ́ lé lórí. Ẹ má finger brain mi now. Ẹ jọ̀ọ́. Ṣé bọ́kùnrin lẹ́yìn náà? Ẹ lè fi ṣírò ara yín. Ẹ jẹ́ kó pa yín lọ́mọ kẹ́ bó ṣe rí now. You're asking me too much questions. Yes, sir. Iṣẹ́ tẹ̀ràn wa náà là ń ṣe. So ẹ jọ̀ọ́, every little question tábàdé ìyàwó ẹ̀jọ̀ sáré máa oblige wa. Bá ṣe máa rí gbogbo àwọn tẹ̀sán ló jẹ́ wá lóde. But ìyẹn má worry ẹ fọkàn balẹ̀ sá. We'll do as you said. And reason tá a fi ń béèrè ìyàwó yín ni pé bóyá wọ́n tún lè ní more information tó máa fún wa lórí issue tó wà nílẹ̀. Káṣí la fi ń béèrè ìyàwó yín. Ìyàwó mi ti jáde. Okay, another thing, sir. Oh God! What is it? Mo ní mi ò wá answer questions kankan mọ́. Leave me, ẹ fi mí lẹ̀. Ẹ lọ ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí mo fún yín. Tẹ́ ẹ bá ti lè ṣiṣẹ́ pẹ̀lú information tí mo fún, then leave me. Ẹ fi mí lẹ̀. Ẹ fi gúnra yín wò náà. Okay, sir. No problem, sir. A máa ṣiṣẹ́ lórí nǹkan fún wa nílẹ̀. Ẹ má bínú, sir. Ẹ má bínú, sir. Ismail má ronú mọ́ ọ. Èmi mọ̀ wípé Ọlọ́run á bá wa dáwọ́ òbí dúró. Ṣé wá rí o? Òfò tó bá máa ṣe yàn báyìí kò ní ṣe lòmíì. Èmi ń gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run ẹni tó wà nídìíṣẹ́ yìí tó ń finá burúkú jó wa lára ní agbára Ọlọ́run máa mú. Ọwọ́ máa tẹ̀ ẹ́. Torí mo mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe é sìn private jet ló mú. Tó máa mú ẹni yẹn báyìí ó máa gbé ni lágbára Ọlọ́run. Ọlọ́run ò sì ń di ìkà. Mo mọ̀ wípé lágbára Ọlọ́run ìyanu máa ṣẹlẹ̀. Ojú máa ti ẹni náà, ọwọ́ máa tẹ ẹni náà lágbára Ọlọ́run. Nígbà tó bá wá ń ronú sí i, báwo ló yẹ fẹ́ kí fún un lọ́la máa ṣe? Ìyàwó èwo ló yẹ kó máa pẹ́ tì í sí kí ló ń ronú fún? Ṣé o ti gbọ́ pẹ̀lú? Àǹtí mi, ẹni ìṣàràgírí àbí ti gbọ́. Fìtínà wọlé, ẹ̀ ń pariwo ẹ̀rọ. Ǹjẹ́ yìí ti rí àjálù tó fẹ́ràn wọlé rí ni? Lóòótọ́, òfò ṣe mi àtàwọn bọ̀dá mi. Ṣùgbọ́n tèmi yàtọ̀ sí tiwọn. Àwọn sì lọ́mọ láyé, èmi ò ní. Èmi ni mo mọ nǹkan tójú mi rí, nǹkan tó máa pè mí ní bàbá ẹni ọlá. Mr. Ismail,
àmọ̀ràn mi fún yín as your family doctor ní wípé kẹ́ má jẹ́ kí ìyàwó yín ṣe wàhálà kankan ní sáà àti àkókò táwa yẹn. Ẹ̀yin náà mọ̀ wípé a ṣe wàhálà gan-an kó tó di wípé àtọ̀ yín dọmọ. All the boosters, all the treatments ta lò and all the stress ta ṣe kó tó lè di pé àtọ̀ yín dọmọ. So I am begging you to please kẹ́ má stress wọn rárá. Ẹ̀yin náà ṣàmọ̀ wípé gbogbo fọ́ọ̀tì kò sí kankan tí madam nínú ẹ̀. Madam has no problem. Ara yín gangan ni problem wà. And I'm begging you that anything that has to do with masturbation, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ yàgò fún totally. Ọlọ́mọ kan kúrò nínú kílóbì. Ẹ preserve ara yín. Ó ṣeé ṣe nínú ọlá ńlá Ọlọ́run kó fún yín ju ẹyọ kan lọ bí 2 sí 3, even more. But according to my own test and to my own knowledge, mi ò rò pé ó máa ju ẹyọ kan yẹn náà lọ. So àdúrà mi ni wípé kí a gbóhùn ìyá, kí a gbóhùn ọmọ. Nǹkan tí mo ní kí n ṣàlàyé fún yín nìyẹn. Òde wo ni arọ mi lọ tó fẹ́ gba Tomiland Beach kọjá? Ó tọrọ lẹ bá mi sọ. Mo dẹ̀ appreciate it. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé mi ni. And mo dẹ̀ tún appreciate the fact pé ẹ ò sọ̀rọ̀ rẹ̀ níṣojú ìyàwó mi. Nítorí àjèrè lọ́kàn ẹ̀yin obìnrin kò lè gbomi dúró débi tó máa gbé ọgbẹ́ ọkàn dúró. Mo appreciate gan. And I promise you I'm going to take to all you said. Thank you so much. I will be happy if you do so. Thank you. Ṣé ti wá rí? Ṣé ti rí pé èmi gan ló fọ́ ṣe? Ismail. Ismail, kó tó bá ìlú bùmọ́ra láti jó yìí tó jẹ́ pé anybody gbọ́ sí. Àmọ́ síbẹ̀síbẹ̀ bí èèyàn kan lọ́lọ́run rí. Tọ́lọ́run bá sọ wípé ó kù báyìí, kò sí anybody tó tún bá sọ wípé ó ti tán. Ọba ṣe kan má kù lọ́lọ́run. Jẹ́ ká fi gbàgbọ́ sọ́lọ́run wípé Ọlọ́run máa ṣe tó dáa fún wa. Jọ máa rò wọn jọ. Ó ti gbọ́. Ṣé bí ìyanu máa ṣẹlẹ̀? Ọmọ tó kú máa jí padà bí. Ó ti gbọ́. Ó ga gan-an níṣojú ẹ̀mí wa báyìí àwọn ọjọ́ ọ̀la wa dẹ̀ parun àdẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí. Kí ló dé gan-an? Kí ló tọ́lọ́run gba ẹ̀ṣẹ̀ láyè láti fìyà jẹ wá tó báyìí? Ẹni tá wá la ṣẹ̀ tí ò lè dáríjì wá. Ẹni tá ṣẹ̀ tí ò dáríjì wá yẹn gan ni mo fẹ́ mọ̀. Ẹni tá ṣẹ̀ tí ó kọ̀ tí kò dáríjì wá yẹn ló ń mọ èmi kí n mọ̀. Ìyá bí amòdì ayé àti tọ̀run. Kí ló dé ta ni mo ṣe lójú ẹ̀mí mi? Ìgbà wo ni kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀? Ọmọ 5 nínú ìdílé kan ṣoṣo. Ayé ti ń sọ mí lẹ́nu. Wọ́n ti ń sọ mí lórúkọ tí ò kì í ṣe tèmi. Ìbànújẹ́ ò ṣe wá bò mí ìgbà lọ. Kórí burúkú ṣe tiẹ̀ lọ́tọ̀. Ẹ ṣàánú mi. Àwọn èèyàn ọlá mi là ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ìwé ti tó. Ṣé rí nǹkan ọkàn ni mo mọ̀ kó dé mi lójú o. Ṣé rí gbogbo ẹni tó wà ní òkùnkùn tó ń ta fà sí ìmọ́lẹ̀. Ó dá mi lójú pé láìpẹ́ láì jẹ́ Ọlọ́run á fojú àgbẹ̀. Ẹlẹ́jọ́ kò fojú wọn. Ẹjọ́ kí ni bí fojú wọn aṣẹ́bí yẹn fẹ́ dà nínú láìfù mi báyìí?
Ọlọ́run bá fojú àṣebí wọn ṣáfẹ́ fojú ẹ̀jẹ̀ ṣàwámà ni ẹ̀jẹ̀ ṣàánú mi ìkúnlẹ̀ mẹ́ta ó ti kọ́ ẹ̀yọ̀kọ́ ìjọba tí mo ṣe ìkúnlẹ̀ mẹ́ta ó ti kọ́ ẹ̀yọ̀kọ́ ṣoṣo tá ni mo ṣe mi ọmọ kékeré ara mi ẹ wò mí ni ìkúnlẹ̀ mẹ́ta mọ́ mi ẹ wò mí ní ìrọ̀lẹ́ mi ọmọ kékeré ara mi mo ni má ti bẹ̀rẹ̀ ìkúnlẹ̀ mẹ́ta méjì ti lọ ẹgbà mi ẹ bá wò mí ní ìrọ̀lẹ́ ẹ ṣàánú mi mọ́ mi ẹ wò mí ẹ ṣàánú mi ọmọ ọkọ mi àbí mo ṣílẹ̀ yá ni àbí kò yẹ kí fáwọn yìí ní ẹjọ́ ẹ sọ fún mi o ẹjọ́ it's okay. Proprietor school yìí dà ọ̀gá ẹ̀yin lẹ wà níbi iṣẹ́ yìí kí ló ṣọmọ mi ó ti di àlàyé ọmọ mẹ́rìnlá kó wọnú bí òkú ni mo gbé jáde I know I'm shocking you ibo lẹ káwọn ọmọ mi sí kí ló ṣẹlẹ̀ ó ti di ọmọ mẹ́rin ní fámìlì mi kó wọnú bí kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ọmọ wa nìkan ló ń kú ibo lẹ fọ ọmọ mi sí ibo lẹ fọ ọmọ mi sí kí ló jẹ́ pé ọmọ mi nìkan ló ń kú nínú skúlù yín àlàyé ni mo kó wọn wọlé kí ni mo ṣe fún yín ọ̀gá ó ti di ọmọ mẹ́rin. It is not our joy neither it is our happiness. Our God is in try as much as possible ká find solution sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. And moreover àwọn ọmọ yìí nìkan ló ń kú. Ọ̀ṣẹ̀ kìíní gan ti cause commotion tó yẹ pé àwọn òbí gan ti mú ọmọ kúrò ní school yìí. Ó ṣe wá jẹ́ wípé ọmọ Razak family nìkan ló ń kú. Ọ̀gá kí ilé fọmọ mi ṣe sí èyí ìsòtọ̀ ó ṣe jẹ́ pé ọmọ mi nìkan ni wọ́n pa. Ẹ jókòó jẹ́ àsọ̀rọ̀. Sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ aládùúgbò ẹgbà ni ó ní ọmọ kọ́tọ́ fún ọmọ mi ṣe o ẹgbà ni aládùúgbò ibi tẹ́ kọ́ ọmọ mi sí ẹni ni mo máa rí. ẹnu ẹni la fi ń kọ́ méje ẹnu ẹni la fi ń sọ pé mi ò jẹ́ ẹnu ẹni la fi ń bẹ̀rẹ̀. Bọ́láńlé ṣé tí ẹ̀ ti mú níbo ló ń kẹ́rù lọ. kì í ṣe gbogbo olórí burúkú ni èèyàn máa ń dámọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórí burúkú bíi titi ẹ lọ fi ọ̀rọ̀ ju olórí rẹ̀ lẹ́nu Ibrahim pé ń bo lèmi ń lọ èmi ìyá àbíyè mo wá di ẹni tó ń gbé òkú ọmọ jó nínú ilé ẹ̀ ó dẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ mi pé níbo ni mò ń lọ Ibrahim wá gbọ́ ọ alùbẹ̀ǹbẹ̀ kan kì í darin ibi tó bá tẹ̀mí dé yìí ó tó gẹ́ mo ń lọ. ní sùúrù Bọ́láńlé má ṣe báyìí fún mi kí ló dé tó ń sọ̀rọ̀ bí Elédùmarè báyìí ṣòro pé ohun èmi náà ni èmi tó ti ń forúkọ ọmọ pè tó ti ń pè mí ní bàbá lágbájá kán wá má rọ ọmọ kankan fi pè mí mọ́ ṣòro pé ìdùnnú mi ni Ọlọ́run bá wa dáwọ́ ibi dúró wò Bọ́láńlé tó o bá kánjú wàá sì bíbejì ìbẹ́tagùn sì máa ró lọ́wọ́ ẹ̀ ṣàánú mi. ó ti wá dá mi lójú wípé olórí burúkú ni ẹ ó mẹ́rin rín ó mẹ́kún sùn ó tún pè ẹ́ kó wá ké gbàǹjarè olóhùn ẹ̀ ha Ibrahim ibi tó bá tèmi jẹ́ dé ó tó gẹ́ o Ibrahim mo ń lọ. Bọ́láńlé jọ̀ọ́ Bọ́láńlé èmi ni wọ́n á di ọ̀tá ara mi lójú ìyàwó mi Elédùmarè gbogbo lójú ẹ wá ṣàánú mi. ẹ jọ kí ni talẹ lọ kí ni mo lè ṣe fún. mo ń béèrè Àfọlábí Abdulrasaq. Àfọlábí Abdulrasaq o ṣẹ́yìn ni mọ́ mi wọn ni. lára o àǹtí ẹ̀ lè mi jẹ.
ẹ jọ ẹ wá bá wa sign sí ìbí báyìí. Oh, all right. I'll sign it. Okay. Nice one. Gbá báyìí. All right. Okay. Kò sí problem. Madam, Erama, ẹ káàsán wa. Ẹ jọ̀ọ́ mo béèrè Afọlábí Abdulrasaq. Ọmọ kíláàsì mi ni, ṣé kò sí? Ẹ wò dáàdì ẹ̀ mà ló pè mí ní ìpè pàjáwìrì tó ní kí n jọ torí Ọlọ́run o kí wọ́n bá wọn mú ọmọ àwọn ní skul o torí pé àwọn bísí ibi táwọn wà. But wọn student ò tí close. Ẹ wo àǹtí ṣeré mi gan tẹ̀ ń wo yìí mo máa ń bísí gan gidi gan ní mi ní ráyè tó dé bá máa fi lọ sí tí mo lọ bí tí mo lọ mo máa gbàgbé àwọn kó pẹ́ kí n tó dé. Dáàdì ò sọ fún wa pé òun máa send anybody ni. Ó yẹ káwọn wọ́n ti pè mí láìpẹ́ nǹkan tó máa ń ṣe báyìí wọ́n kàn wọ́n máa disturb èèyàn kí ló pè mí fún sí i. Ó yẹ kó ti pè yín náà. Okay, if that should be the case ẹ máa ní láti tẹ̀lé mi lọ́dọ̀ proprietor. Kò sí problem. So that a lè kákan make a formal. Ẹ gbọ́ inú mi á dùn ẹ jẹ́ lọ bá proprietor yín. Thank you. Ẹ ṣé gan. Thank you. Ẹ ká sùn sá. Yeah, káàsán. Sir, àwọn tí náà wá bá mi ń sìn wọ́n ní àǹtí Àfọlábí làwọn. Wọ́n ní wọ́n dẹ̀ ọ̀fẹ́ wá mú Àfọlábí. Èmi wá ní kán wá rí yín náà kán tó lè mú. Káàsán madam. Lóòótọ́ ni ẹ̀gbọ́n mi pè mí pé kí n jọ pé wá bá àwọn ọmọ àwọn ní school. But èmi náà busy meeting wà sí mo kàn ní kí n sáré rush down kí sáré bá àwọn ọmọ kí n máa mú lọ sílé. Is that true? Okay. Actually, ó yẹ kán pass information sí wọn pé èèyàn kan máa bá wọn mú ọmọ but torí situation kan tó wà lẹ́sìn tó ń ṣẹlẹ̀ nínú school due to security reasons and especially nínú family ní gbogbo nǹkan iná ti ń ṣẹlẹ̀ so ṣé ẹ mind kí n pè wọ́n kí n lè confirm. Not at all, me mind. All right. You understand? It's just for security purposes. Hello. Ẹ káàsán sir. Láti school ọmọ yẹn Àfọlábí láti ń pè. No, not at all, kò sí problem kankan sir. Lady kan ló wà níwájú mi nínú ọ́fíìsì mi sí wọ́n ní àbúrò yín làwọn jẹ́ pé Angela lórúkọ wọn. Yeah. Wọ́n ní ẹ sọ pé kí àwọn abàyẹn mú Àfọlábí ní school. Okay, kò sí problem sir. Do have a good day. All right. Madam. Yes sir. Wọ́n ní kí allow yín. But before that, ẹ máa need láti bá mi sign so that kẹ́lẹ́ fi orúkọ yín sí just for proof pé ẹ̀yin lè wá mú ọmọ rẹ̀ tó yẹ. No problem. No problem. Just. You're under arrest. You don't need to say anything again. Ìwọ ló ń bá ọmọ Abdulrasaq family láti join. Oh, good. Nice one. Please, get her. Hey, don't ask for anything. Àṣẹnú ẹ̀dá jìyà ilé. Ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni. Ayé tí ẹ wá dòdì àdá. Àńjọlá Olúwa Àkànkẹ́. Àwọn ọlọ́pàá máa kẹjọ́ wọn máa rò mọ́ ẹ lẹ́sẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ èmi ti gbèjà ẹ o. Torí mo mọ̀ wá gbogbo ẹ̀yin ọmọ mi pátápátá. Àmọ́ ó ṣe kókó fún mi kémi pẹ̀lú ẹ̀ fojú rinjú kí n béèrè. Torí mo mọ̀ pé ó láti jẹ́ pọ́n parọ́ mọ́ ẹni kó má lọ jẹ́ pọ́n ti ṣèyàn mú. Kí ló ṣẹlẹ̀, Àńjọlá? Etí ẹ̀ fọ́ ni o lè sọ̀rọ̀ àbí wọ́n kọ́ ni màá mi béèrè question lọ́wọ́ ẹ̀ ni. Oríṣiríṣi ọ̀rọ̀ yìí fúyẹ́ púpọ̀ kókó inú ẹ̀ ló wúwo ọ̀daràn mọ́ ọmọ ọkọ̀ tó ń yan tíṣà lálẹ́ bí mo ṣe wà yìí mi ò ní kankan tí mo fẹ́ bẹ̀yàn àṣírí sọ àfi tá a bá délé ẹjọ́. Police station. Ó pa wá lọ́wọ́, ó tún tọ̀ láṣẹ̀rẹ̀. Mami.
ń ṣiṣẹ́ yẹn lóòótọ́. ọmọ yẹn ti fẹ́ ya wèrè. mi ò tí ì gbàgbọ́ èmi ò tí ì gbàgbọ́ àbí ẹ̀mí kan gbé wọ̀ ló ṣe ń parọ́ mọ́ rẹ̀ o. oh my goodness. ó pè ní ọ̀daràn mọ́. ó pè wá láṣìírí. lẹ́yìn gbogbo atótónu agbẹjọ́rò tìjọba àti ti ọ̀daràn ìwọ arábìnrin Angela Williams ilé ẹjọ́ yìí fún ẹ ní àyè láti sọ ohun tí o bá ní láti sọ fún ilé ẹjọ́ yìí. ẹ ṣé olúwa mi ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣẹ́rí mo ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nítorí pé mi ò sọ ọ̀rọ̀ kankan láti ọjọ́ yìí ṣé wàá rí mi ò jẹ̀bi o mi ò jẹ̀bi rárá àmọ́ ẹni tó bá dá mi lẹ́bi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí á jẹ̀bi lórí ara ẹ̀ á jẹ̀bi lórí ọmọ á jẹ̀bi láyé á tún wá jẹ̀bi lọ́run. ìgàlígàlí pàṣọdé ohun tó bá wù wọ́n kí wọ́n sọ. bàbá ìjọlá bàbá ìjọlá. ta ló mọ̀. sọ bí báyìí ló wà ibi ló wá jókòó sí tó ti lé ọmọ ẹ láti sùn láti jọjọ sọ òun rí nǹkan ṣe sí ó wá jókòó sí bí mo bẹ̀rẹ̀ sí ní mutí. ọ̀rẹ́ ọ̀rọ̀ tèmi nílé ìwé ṣé tíṣà yẹn ò mọ̀ pé ọmọ mi ni Àǹjọ́lá ni ó bá yá ẹ̀ lọ́bọ̀ ẹni sùn ọmọ sùn wọ́n lé ọmọ tèmi ní ilé ìwé wàhálà tí ìdìbò bá kiri kọ̀ọ̀kan lè tètè yí ẹni. ẹjẹ mọ̀gbọ́n mẹ́ta tó kù tán. jáde ní ẹgbẹ́lẹ́ jàre. ń bọ̀ ń bọ̀. ẹgbẹ́sílẹ̀ jàre. o ti ṣe mi bẹ́ẹ̀ yẹn. olórí burúkú wo ló tọ́ sí mọ̀ kọ́ olórí burúkú lẹ́yìn náà olórí burúkú wo má ṣàtàlùmọ̀ tó jẹ́ wọ ní ṣọ́ọ̀bù tèmi tó parí rẹ̀. ìwọ ló tọ́ sí fọ́kọ mi ìwọ ló jẹ́ kó wálé. mo rí bẹ́ẹ̀ dàbí ṣe dà ló fẹ́ ṣe nígbà tó ọkọ kọ nulẹ̀ ọmọ yìí ọkọ ọmọ bọ́kọ ṣe rí. dúró ń bẹ̀ yẹn ẹ sílẹ̀ bí tẹ̀sí bù ṣé mi ni mo kó bá yín ni èmi ni mo ní ká fẹ́ olórí burúkú lọ́kọ ni àbí èmi mo ní kọ́kọ́ ẹ máa wọ́n ti kiri ni. ìyá ọmọ yìí ẹbí fún olórí burúkú lọ́kọ. bàbá Àǹjọ́lá ṣé orí rẹ̀ tó tó fi ra mi lára ṣé orí rẹ̀ tó tó fi ra mi lára ó dà kò sí problem máa ṣe ìpàdé ìdílé fẹ́mi àṣẹ. ìwọ olórí burúkú ṣé ó tún kù ẹ sọ tẹnu yìí. ìyá Àǹjọ́lá iṣu ẹni náà sọ wọ ẹni bẹ pọ. ẹ wo tí ẹ bá ti débi ẹ̀kọ́ ọ̀rọ̀ ènìyàn ní kí ẹ yá adákẹ́ tí a bá wá sọ wípé àní rúburú eléyìí mọ́ kí lẹ fẹ́ kí onípọ̀ sí jẹ ẹ mọ̀ wípé ìjù ní alápàtà ni kí màálù ò sọ̀pá. ó dà kò sí wàhálà iye ò kàn mí kò sí bẹ́ẹ̀ lórí burúkú yín jáde kúrò ní ṣọ́ọ̀bù títí. ó jẹ́ jáde àkọ́kọ́ àtọmọ ẹ jáde lórí burúkú tí wọ́n jáde. èmi ò jáde náà lùtì ẹ kò lè yẹ àlàálà ṣebí kí ó lè dà fún yín lọ ní ìgbà kò sẹ́ni tí ó bọ̀ bàbá ẹ̀ ó bá yẹ bàbá ẹ̀ ṣe rí. ẹjọ bá fẹ́ kí o ṣọ́ọ̀bù mẹ́jọ ọ̀sán wà lọ bàtà mẹ́jọ kíkẹ́ jáde ìyàwó ẹ̀ ni jáde kúrò ní ṣọ́ọ̀bù tèmi dára. ọmọ mi ilẹ̀ irú náà bọ̀ ọmọ mi ilẹ̀ ṣe ọmọ mi ilẹ̀ ọmọ mi ilẹ̀ ṣe ọmọ mi ilẹ̀. ojú mi dojú mi. dóná ìyá Àǹjọ́lá báwo ló ṣe wá aṣojú ṣé ò fẹ́ kó mu ọmọdé yìí lọ mọ́ ni. mọ̀ pé ọmọ yín là ń jọlá ẹ bá mi tọ́jú Àǹjọ́lá o ẹ̀yin tí bá ṣe wàkùwà tí bàbá ẹ̀ ń wú tó ẹgbẹ́ ṣe ló mú tí káàkiri àfijọ́ kan gbádùn ẹ̀ nínú ilé ẹ bá mi ṣàǹjọ́lá bí ọmọ yín ṣe ti gbọ́ àǹtí mi Àǹjọ́lá ó yá. àbúrò mi ò ṣe má làágùn jìnnà ṣé ó wá yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa ṣe yẹn ní ṣó yẹ kó ṣẹ̀ṣẹ̀ lóun fa Àǹjọ́lá lé mi lọ́wọ́ kó ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi pé yẹn kí n tọ́jú ẹ̀ o gbọ́nà ṣé Àǹjọ́lá òun pín fún mi nìyẹn òun láàbí òun sọ fún mi nìyẹn wípé Àǹjọ́lá òun ṣọmọ mi o àǹtí mi. ṣé bọ́dọ̀ àwọn ẹ̀gbẹ́ àtàbúrò ẹ̀ ló ń lọ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ kó yẹ wípé mímú tí mò ń mú Àǹjọ́lá lọ sọ́dọ̀ ṣé bí káyé ẹ̀ lè dáa ni ó ṣáàmà àwọn ọmọ mi ò dẹ̀ rí wọn àti pàápàá wọ tó ń sọ̀rọ̀ yìí sí ta ló tọ̀wọ̀. ẹ̀yin náà ni o ẹ̀yin náà lẹ tọ́ mi dà
èmi mo ṣàtọ̀ ẹ nígbà tí n bá tọ́ ìwọ ṣé ọmọ ẹ ló máa ń ní mí lára láti tọ́ ṣe ni kò fọkàn ẹ balẹ̀. Angela báwo mo ṣe jẹ́ sí ẹ ta nìyẹn nínú àmì èjì. àwa méjèèjì nìyẹn àwa méjèèjì nìyẹn àǹtí mi ẹ wò ẹ bá mi tọ́jú Àǹjọ́lá dáadáa ṣé mo kojú kan ìpọ́jú kan èrè kò níwájú kò ní lẹ́yìn ẹ bá mi tọ́jú Àǹjọ́lá dáadáa mo dẹ̀ ti ṣàlàyé gbogbo ẹ̀ ṣe ń lọ fún òun náà máa ṣọmọ gidi tó bá dẹ́kọ̀ òun náà mọ bó ṣe fi lé sí aṣọmọ gidi. Àǹjọ́lá wọ́n máa tẹ̀lé àǹtí mi lọ wúwàkúwà tó bá dẹ́kọ̀ Àǹjọ́lá ṣé o mọ bó ṣe fi lé sí o wọ́n lọ wùwà mọ̀nàmọ́ná lọ́dọ̀ àǹtí mi ọ̀la wọ́n máa tẹ̀lé àǹtí mi lọ. mo máa ń mẹ́sì máa pè ẹ́ tó bá ti dẹ́kọ̀ máa pè ẹ́ gbé báàgì kó máa tẹ̀lé àǹtí mi lọ. àǹtí mi mo fọlọ́run sí yín o à ń pè yín lórí fóònù. má ṣe jẹ́jẹ́ o ṣe ti mọ́ sórí bàbá Àǹjọ́lá ìtọ́lọ̀ ń bá rẹ pé kò ṣe nínú ayé ẹ̀ ṣe é àdúrà ni kò túbọ̀ máa fi tì í Ọlọ́run á bá wa mú ọtí yẹn kúrò. àmín o. Àǹjọ́lá ooo Àǹjọ́lá Àǹjọ́lá. Àǹjọ́lá small daddy wa nìyí ọkọ mi kékeré ṣùgbọ́n big daddy ni fún àwọn àbúrò ẹ̀ bàbá lé nìyí. So Kudus. Yes ma'am. Àǹjọ́lá ni tí mo lọ mú láti village. How are you? Dídé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo dẹnu létí ẹ̀gbọ́n yín àgbà fi wọlé Àǹjọ́lá sórí inú ilé tó rí ilé àlàáfíà ni o mo dẹ̀ gbàgbọ́ pé níṣe tí wọn náà darapọ̀ mọ́ wa àlàáfíà wa tún máa lé sí ni ṣó wá rí àwọn èso mi mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọ̀kẹ́ Ọlọ́run tọ́lọ́run fi kẹ́ mi ṣó látìgbà tọ́lọ́run ti jogún bí fún wa ṣé ní ẹ̀dá láyé kan kò gbóhùn èmi pẹ̀ náà mọ́ mi rí kò ṣẹlẹ̀ rí kán wá pè mí nílé pé kí n wá la ọmọ mi níjà ní street kejì wọn kì í gbẹ́sẹ̀ kọjá ẹsẹ̀ mi kò sí jà kò síta àwọn ará àdúgbò kì í mọ̀ tá a bá wà nílé wọn kì í mọ̀ tá a bá sí nílé ṣó wá rí irú ẹsẹ̀ tó bá irú àlàáfíà tó bá òun ni mo fẹ́ kí wọn náà fi ìpẹ́ ẹsẹ̀ lé má kọjá yìí ẹ ibi tó bá rí pọ̀ mọ́ mi ń tọ̀ ibẹ̀ ni kí wọn náà tọ̀ gẹ́gẹ́ bí obìnrin mo believe pé kò yẹ kí n ṣẹ̀ṣẹ̀ kọ́ wípé tó bá jí láàárọ̀ ó yẹ kó tún lè ṣe àbí pé kíchìnì gbọ́dọ̀ dọ̀tí kò yẹ kẹ́ni kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ pẹ́ wípé àsìkò báyìí ló ń jẹ àárọ̀ tó àbí pé yes oúnjẹ ọ̀sán. ẹ wo mọ́ mi. wo jẹ́ ń sọ fún ẹ èmi ti mú ẹ gẹ́gẹ́ bí àbúrò mi nìyẹn o ò gbọ́dọ̀ kọjá àyè gẹ́gẹ́ bí mo ṣe sọ. ǹjẹ́ wọ́n ti lè gist ẹ pé mo burú o mi ò ń gba nonsense I'm highly principled okay ibi tó bá yẹ kó rìn sí ní kó rìn sí bó ṣe wà yìí lọ́dọ̀ tèmi ò tí kọjá ìgbà o tó bá ṣẹ̀ máa dẹ̀ dọ̀bálẹ̀ máa tó ẹgbẹ́ sí ẹ́ǹdì. bọ̀dá mi burú gan-an. tí bá fẹ́ disgrace ẹ pátápátá máa mú ẹ síta máa já ẹ sí o tó bá ti ṣẹ̀ èmi burú gan-an ṣó ti understand ẹ sìn so better kó ra follow rules and regulations you know nǹkan tó bá rí pàwọn náà ń ṣe òun ni kò ṣe báwa mẹ́ẹ̀ẹ́ta ṣe wà yìí a máa protect ẹ gẹ́gẹ́ bí obìnrin at the same time wọn ló máa ń rìn òṣì pé bóyá mo lọ rí ẹlẹ́gbẹ́ ògiri kan olórin receive video call àbí òun ṣe kinní kan máa bá ẹ wí gan is that clear be a good girl okay you're welcome. ṣẹ́sẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n mi ojú tèmi ń wò yìí òun kò jọ ojú tí ó lè kọjá ayẹ àti pàkà bó ṣe wà ibi iṣẹ́ wọn ò tí lè ní boyfriend àbí. ilé ṣe pé lè rúgbà báyìí màámi ń gbọ́ ó lè rúgbà. bọ̀dá mi wà lára rúgbà. yéè mo kàn ó mi ò lè padà sókè gan ọ̀rọ̀ yẹn lágbára ń gbọ́ ó lè rúgbà. mo lè tásẹ̀ mo lè gbowó le. lẹ́yìn tó jẹ́ pé tí gbá bá fojú kan kóhun tó fọ ọkàn gbá ìgbà pín ẹ yẹlẹyẹlẹ ní ìgbà fọ́ fún rẹ̀ pààrà. àgbàyà ni èyí méjèèjì àgbàyà pẹ́rẹpẹ́. ẹ má dáwọ́ ló ń jàre. wọ́n ṣe máa ń ṣàwàdà ní ó máa tó mú ẹ lára. wo lè ìgbà tí fọ́ ti pẹ́.
Yeah. Báwo ni? Kí ló wá ṣe ìyàrá mi? Irú question wo ló bí mi yẹn? Ọmọ tí wàá yẹ pé mo like ẹni màá kó 40 fún ẹ fún question yẹn. Nínú ilé bàbá mi, anywhere ni mo lè rìn sí náà. Bí tí báwo ni mo lè jọwọ́ sí, mo lè jọsẹ̀ sí, mo lè ju gbogbo ara mi sí. Irú question wo nìyẹn? Ibo ni yàrá ẹ̀? Yàrá tó fún ẹ tó ń yá lo. Stop ẹ o. Ẹ má bínú, ẹ kí lè fẹ́ kí n bá yín ṣe? Ṣé kí lọ bá yín dáná ni àbí ẹ fẹ́ kí n bá yín fọṣọ? Ṣé bá yín fọṣọ ìjì kan náà fún mi? Fẹ́ kó bá mi fọṣọ. Wọ́n á fẹnu fọ̀, wọ́n á fi gbogbo ara tiẹ̀ náà wá fi fọ̀. Ó tán aṣọ fífọ̀ pẹ̀lú rọrùn pẹ̀lú gbádùn ni, I'm telling you. Ojú ṣe jọ ní fọ́nà ìbàdàn yẹn. Eléyìí ni kan sí mi jọ ní fọ́nà ìbàdàn. Kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn sí i? Wo gẹ́fẹ̀ mi ò sí ara rẹ̀ tó travel. Ara mi dẹ̀ ti kún, mo fẹ́ tọba. Fẹ́ tọ̀ lánàá. Kí ni ìtumọ̀ yẹn sí? Tí mo rọra ń bẹ́ sọ tó yẹ kó jump at it, kí ni ìtumọ̀ yẹn? Ẹ ń ṣe ẹ́. Ẹ dùn tó. Anjola, kí ló ṣe ẹ́? Kí ló dé? Mo ti ń gbariwo ẹ ti pẹ́, kí ló ṣe ẹ́? Bọ̀dá mi, bọ́ẹ̀ kí náà kí Anjola wá ṣe fún tẹ̀fẹ́ àná báyìí. Ìwọ náà sọ bẹ́ẹ̀, èmi ò náà yan o, mi ò náà o, ń gbọ́ kí mo ṣe fún ẹ. Bọ̀dá Kudus, ìkànnì kí lọ́mọ yìí ṣe fún yín? Bẹ̀rẹ̀ sọ́n jáde, ọ̀tẹ̀ tó ń sọ̀rọ̀ bí òpònú, bàbá àti ìdíje ayé ìpè ẹ̀yẹmẹ̀yẹmẹ̀, mo rí ìpò ẹ̀ náà ni. Ṣé mo rí ìpò ẹ̀ ló wà báyìí? Nǹkan tá a wá méjèèjì jọ farabalẹ̀ ṣe. Ẹ máa rí bá sọ fún mọ́mí ní tún ní bá dé, bá sọ fún mọ́mí. Wọ́ tún bá bí ẹ̀dá, tún bá bí pọ́nrípọ̀ gbáńlá bá bá ẹ̀dá, sọ fún mọ́mí tó bá dé. Máa sọ fún ẹ wípé ọmọ lèmi jẹ́nu ilé yìí, wọn nítorí ẹ̀kọ́ mi lọ́mọ, ìwọ ló máa lọ fún mi. So bẹ́tà kó ra fi ẹ̀sìn ẹ̀ mọ́ wọn láàrin wa bó ṣe wà yìí. Ó ponú ọ̀dẹ̀ footstep mi ló yẹ kó máa tẹ̀lé, ní ti bá ṣe ló yẹ kó máa ṣe. Olóṣì jẹ́ kí n fún ẹ náwọn tips yẹn. Sórí ọmọ yìí ó tight Ọlọ́run. Sórí bó ṣe wà yìí kò possible kó kírun ní mọ́ṣáláṣí ọmọ yìí kádùá ẹ̀ má gbà. Ó tún wá ń pretend bó ṣe ní mò ń fagídí ṣe, bí mo ṣe ń lọ ló ń gèdè pàdé mi, bí mo ṣe ń lọ ló ń gèdè pàdé mi. Ọmọ wẹ́dò jáyẹ̀ wò. Anjola, wà tó kélé ẹ̀kan sí. Ìyá máa jẹ o. Kí ló dé tí mọ́mí ni wàá sọ mí sínú ìyá báyìí? Ọmọ ìyá méjì, wọ́n wá ṣe mí bó ṣe wọ́n. Wọ́n sọ mí di ayò tí wọ́n play nígbà tó bá wù wọ́n. Àṣé wípé ìyá kan tó wà tó máa ń jẹyàn ju kéèyàn máa jẹun fún ogún ọdún lọ. This is not good. Mama sọ fún mọ́mí ṣáà. Kí ni ìgbà tó wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? Mo ní rubbish wo ló fẹ́ jáde lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? You are very stupid. Abẹ́ màá wúlú ọmọdé. Ojú ń ṣàlàyé. Máa ní kí ló fẹ́ sọ ọmọ ìfẹ́ bà wá lórúkọ jẹ́. Ọlọ́run ló ní kí n ní sásìkò. Mo dẹ̀ bá lójú títì àwọn ọkùnrin mẹ́ta dẹ̀ ń jà lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, idiot yìí tẹ́ bá tún wá ń gbọ́ àwọn àlàyé tó ń jáde lẹ́nu ẹ̀, àlàyé ajá lásán ni. Ìkóyì kò yẹ kí wọ́n pariwo ṣègbè mú wà lọ́dọ̀ ẹ̀ lánàá, mo dẹ̀ ti promise wọ́n lọ́tùrọ̀ àwọn ní níbo nínú ilé tiwa mo ṣe dín pẹ̀lú mo fọ́ díẹ̀ mo disgrace ẹ̀ wà lè wọlé wà bí mo ṣe wọlé ó ní ẹ máa ń nà mí jọ tí wọ́n mi bá dé máa fẹjọ́ yín sùn òun ló dé tó fẹ́ fẹjọ́ sùn yìí o. Gbèsè ẹ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan. Kò ní kó tí mo fẹ́ bá yín. Will you shut up your mouth? Will you shut up? Idiot! Yóò ṣàlàyé bóyá ó lè ràrò jàre. Ṣé yọ ọmọdé mọ́mì a ní láti mú dáadáa àìjẹ́ bẹ́ẹ̀ kó má lọ kó àrùn kárùn kó wá wà á lé kó má tiẹ̀ kó tiẹ̀ bá wa bóyá kó tiẹ̀ máa padà lọ síbi tẹ̀ tí mo wà because ọ̀rẹ́ ọ̀fẹ́ yé mi. Anjola má jẹ́ kí n jẹ̀bi má jẹ́ kí n jẹ̀bi ẹbí gbà olú abẹ́rẹ́ gbogbo pálapàla báyìí
tó bá ní gbogbo orúwà lọ́rọ̀ ṣé máa mú ẹ láti abúlé máa mú ẹ bọ̀ wá sẹ́kọ̀ọ́ ni náà nǹkan tá a máa ṣe rèé ṣé orí ko tó jẹ́ kí n gbójú mi lọ́dọ̀ àwọn tó bí ẹ ṣé kí n dá ẹ padà sí ìlú. wo sórí bó ṣe ń wò mí yìí máa dín pẹ̀lú ètò mi ò ní gba nonsense níjọ́ tí bá tún ká ẹ tó try ẹ máa dín pẹ̀lú ẹ wọlé lọ ìdí ọkọ̀ tó wọlé iṣẹ́ lọ onírú nkùnì ọmọ ọlọ́run ló ní kí n rí kò bá bá àwọn lórúkọ jẹ́ ni mọ́mí ẹ ti ń ba ọmọdé jẹ jù ẹ ti in fact punishment ẹ̀ máa ṣẹ̀bẹ̀. Kudus má nà ọmọ ìtọ́ tí náírà náà ti tó. Àjọlá ṣùgbọ́n kí ni mo gbọ́ fún ọ lọ máa ṣe lálẹ́ àná yẹn náà ṣé ó yà wèrè ni. ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹjọ́ ẹ dáríjì mi. ìwọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ táwọn bẹ́ẹ̀ fọ gbogbo ibi tó ti dógun yẹn ó ti fẹ́ lọ máa fẹjọ́ sùn idiot. à ń jẹ́ sọ fún ẹ tí o bá fẹ́ rí ojú pípọ̀ mi tó bá fẹ́ sùn lálẹ́ yìí o gbọ́dọ̀ tilẹ̀kùn o gbá àbò dáhùn. and make sure pé o wọṣọ sọ pé yes sir. Yes sir. àṣẹnú ẹ̀dá jìyà ilé ìsọnù ẹ̀kú àmúmọ́ra ni ayé tí wá dòní àdá bó ṣe dòní àdá tó òdì àdá ẹ ó ń ṣàlìkan. ẹ á máa fẹ́ gbọ́n máa kọ́ wọlé aláwa gé ẹ̀mí. ó yá àǹtí mò ń bí ẹlẹ́rìí máa dá mi lóhùn. níbo ló ti lóyún ta ló lóyún. ṣé ọ̀rọ̀ lẹ́nu àti dá mi lóhùn ni. ọmọ mi súnmọ́ bí ó ṣàjẹ́ mi fún mi létí kan tí mo bí ẹlẹ́rìí. ta ló fún ẹ lóyún. mọ́mí mi náà tó fún mi lóyún àwọn mẹ́tẹ̀ẹ̀ta mi mẹ́rin tó fún mi lóyún. ọmọ wọn tó jẹ́ ọ̀ọ́ni nọ́mbà wọn ọmọ ilé wọn ọmọ àwọn òbí wọn ṣé wọn kì í gbé ọlọ́lé ni ṣọ́pẹ̀lẹ̀ tí ń ṣe ọmọ ẹbí wọn kọ̀ọ̀kan tó lè pẹ́ fún mi kí n lọ bá àbí tó máa júwèé pẹ́ fún mi tí máa lọ bá wọn. ṣé ọ̀dọ́ mọ́mí àmì náà mọ́mí wọ́n dùn mí ó yà fún mi lẹ́sìn fún mi lẹ́sìn. mọ́mí mi máa tó jẹ́ mi mẹ́rin tó jẹ́ náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta bóyá bọ̀dá Kudus ni àbí bọ̀dá Ibrahim àbí Ismail mi máa tó fún mi lóyún. àwọn wo ló jẹ́ bẹ́ẹ̀ ibo ló ń gbé ọ̀rọ̀ ọlọ́pọ̀ ni wọ́n ìbọn ló ń gbé. àwọn ọmọ yìí ni màá ọmọ yìí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ. àwọn ọmọ bò. àwọn ọmọ yìí ni màá. àwọn ọmọ mi Kudus mi Ibrahim àti Ismail. nígbà wo jẹ́ níbo láti ṣe níbo láti ṣe nígbà wo lẹ́jọ́ gbà wọ́n lẹ́ṣẹ̀ nígbà wo nígbà wo. mọ́mí nínú ilé ni mọ́mí. nínú ilé láti ṣe bẹ́ẹ̀ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tóbi àjọ wọ́n tóbi ọmọ mẹ́ta lórí wọn nìkan ọmọ mẹ́ta lórí wọn nìkan. àjọlá ó dẹ̀ dákẹ́ ó dẹ̀ sọ fún mi. mọ́mí mo fẹ́ sọ fún yín àmọ́ ẹ gbà mí láyè kí n sọ̀rọ̀ ni mọ́mí. ṣé mo rí kí mo lẹ́nu náà mo fún aṣọ mọ́ lẹ́nu. àjọlá ó ti pa mí ìyẹn ó ti pa mí ó ti pa mí mo ti dárò mo ti jẹ̀bi o àjọlá ó ti kó mi jẹ̀bi ó ti kó mi jẹ̀bi ta ló ní kí ìṣòro tí mo ṣe ta ló ní kí ìṣòro tí mo ṣe. tèmi bá mi yéé mo gbé o Kudus Ismail Ibrahim. kí lẹ ní pé ó ṣẹlẹ̀ mọ́. dókítà ẹ̀wọ̀ ẹ ṣàánú mi o àtìgbà tá ti gbé ìtìbí jáde nínú Àǹjọ́lá ṣe l'Àǹjọ́lá ṣe ló ń bleed o ẹ wo bá a ṣe débí ìsìn kò jọ bí ẹni pé mo kàn án kò jọ bí ẹni pé mo fa débí ni dókítà ọmọ ọlọ́mọ ni ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. so ẹ mí pé àtìgbà tá ti ṣe evacuation yẹn ló ti ń bleed. bẹ́ẹ̀ ni ẹ̀rù ti ń bà mí báyìí. ok
mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ fún mi ní few minutes ẹ jẹ́ sáré run on test kan lára ẹ̀. Okay, doctor. Because I am surprised. ẹ ṣe mo dúpẹ́. Let's go. Angela. Pẹ̀lẹ́. Pẹ̀lú ọkọ mi. Pẹ̀lẹ́. Pẹ̀lú. Pẹ̀lú. Màmá ṣàánú mi, ṣàánú má jẹ́ jẹ bí o. Má jẹ́ káwọn kòdóòsì kó bá mi. Ọlọ́run mi ò ṣe wọn rí. Ẹlẹ́dàá mi ṣàánú mi o. tó pọ̀ lọ kó gbọ́ ẹ̀ bá mi báyọ̀ Ọlọ́run ṣàánú mi o. Mami, ẹ kú jókòó ma. Ẹ ṣe doctor. There is a little problem. Ẹ wo mọ́mi, womb Anjola ti wà evaporated, completely damaged. Doctor! And there is nothing we can do about it, that total removal of the womb. Doctor! Ọmọ ọlọ́mọ màá ní! Ẹ fi ṣe kí ni? Bẹ́ẹ̀ni. Mọ́mi, ẹ calm down. Kò lè tó yẹn. Kò lè jù bẹ́ẹ̀ lọ! Doctor lè jù bẹ́ẹ̀ lọ! Kò ní bí mọ́mọ́! Àdáyé òun fẹ́ ṣe fún mi ẹ. Èwo lẹ fẹ́ nínú méjèèjì? Ṣé kí Anjola wà ní ayé? Or ká lose Anjola ká dé lose womb ẹ̀? Doctor kò sí tó dáa ní méjèèjì. We need to save Anjola's life. The only option we have now ni láti yọ womb Anjola as fast as possible. Ọlọ́run gan ló nífẹ̀ẹ́ tẹ́ fi mú débi báyìí lẹ́nu o. Okay, kí lẹ́ni kì í ṣe? Olúwa mi, mo mọ̀ wípé mo lè jẹ́ kankan torí pé mi ò jáwọ́ kankan níwájú ọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ṣe mí bó ṣe wù wọ́n. Mo dàgbà mo tún fún wọn ní nǹkan jẹ ni, mo ṣe fún wọn jẹ ni. Olúwa mi, wọ́n fi àjẹ mi. Wọ́n wá sọ mí dán nínú rẹ̀. Ìyá Èrèlé ta lú ọmọ ẹ̀tàn ta fi rúbọ. Tó tún dàárọ̀ ọjọ́ kejì tó ní ẹ ṣé o, ètùtù àgbà. Olúwa mi, lóòótọ́ ni mo mọ̀ pé mi ò lè bímọ mọ́. Àmọ́ mi ò fi ṣèwà òsíyàn kankan lò wọ́n. Torí mo rò wípé ọ̀rọ̀ dókítà èèyàn lásán ni. Ọlọ́run má ṣe yánu títí ẹ̀. Olúwa mi, bí mo ṣe nífẹ̀ẹ́ ọkọ mi tó, mo gbọ́ kọ́kọ́ mi ti fún ọ̀nà yóò ta. Ṣé tèmi ò tí wọ́n gbé? Ibi tí mi ò nílé ọmọ mọ́ tí mi ò lè bímọ mọ́. Ẹ wá sọ fún mi, ṣé àwọn ògbèrè yìí ṣó yẹ kí wọ́n ní nǹkan tí wọ́n gbà lọ́wọ́ mi? Kò yẹ kí wọ́n lọ́mọ láyé mọ́, èmi náà wọ́n mọ́ ọmọ wọn. Àwọn ọlọ́mọ yìí mi jẹ́. Wọ́n bá yìí mi jẹ́. Ó ṣe ní láàánú wípé gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́ tó wà ní iwájú ilé ẹjọ́ yìí. Ẹnikẹ́ni tó bá rò pé ẹnìkan ṣe nǹkan tí kò dáa fún òun kó gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ. Ọlọ́pàá tẹ̀síwájú láti gbé ẹjọ́ náà wá sílé ẹjọ́. Ilé ẹjọ́ á ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. You don't have reason to take laws in your hand. Ìdájọ́ mi rèé. Ìwọ arábìnrin Anjola Williams, ilé ẹjọ́ ìrún ẹ lọ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Ibi tí a ti bọ̀ lókè jù láyé, ibi tí a ń lọ ṣóun ló ṣàgbára. Ìwà tí a bá hù táyọ̀ gbọ́dọ̀ bá wa rí. Ìyá ọ̀la ni ó jẹ́
tí a bá wù táyọ̀ gbọ́dọ̀ bá.